ń lọ bí 15 years ago. So first one ìfún wa ní bàbá ti ìtí máa ń bíjà láàrin ẹ̀mí àti ẹ̀ náà ni pé afẹ́súnmọ́ ara ẹni àsùnmọ́ ara ẹni. So àtàjọ máa ń fà á. Ó ti fìgbà kan lọ láti kò pé ó ti jókòó pé ẹ̀mẹ́ta ni ká máa ṣe lọ́sẹ̀ ẹ̀mẹ́jì ni ká máa ṣe lọ́sẹ̀ gbogbo ẹ̀mẹ́ta máa ń bí nínú àtijọ́ pa gbogbo káyọ̀ bá wa dá sí for up to bí ìgbà tó tóbi 10 years tí ò sáà change mo fẹ́ yàwó mi. Ìyàwó mi náà tí mo wá fẹ́ yẹn náà báyìí náà the same issue òun náà ni àtijọ́ ní pẹ̀lú ìtì ẹ̀ náà. But ibi tí mo táwa ń lọ ni wípé láti bí 2 weeks ago nísìnyí èyí tó jẹ́ first wife mi yẹn yàtọ̀ ti jọjà èyí tó kún òǹdé fún kò wá mi èmi náà dẹ̀ wá láti ìgbà náà ìsì pọ̀ so kò wá mi èmi náà dẹ̀ wá so gbogbo ìwé mi wá ni pé mo fẹ́ lọ nílé ọ̀la mo fẹ́ lọ lé tó ní kálukú máa lọ rẹ̀ lọ́tọ̀ gbogbo ẹja ló dẹ̀ ti dá sí tẹ́lẹ̀ sí ìchange so mo ti wá dé ní kí n gbà mọ̀ràn lọ́dọ̀ yín kí n fún mi tí mo fẹ́ ṣe sà. Bàbá mi kí ni èjì yín? 37. Kí ni èjì ìyàwó yín tẹ fẹ́ léyìn ìyá léyìn? Kí ni èjì ìyàwó tẹ ṣe fẹ́ ń tẹ̀? 25. Ó ti bí ọmọ mélòó fún yín sà? 2. Ìyálé yín bí ọmọ mélòó sà? 3. Ẹ jèrè gbogbo wọn pẹ̀lú agbára Ọlọ́run, ẹ ní ṣiṣẹ́ àṣejẹ. Ẹ jèrè gbogbo wọn, ẹ ṣàmì dáadáa, ẹ ṣàmì o, ẹ ṣàmì o. Àmín. Sà alàgbà, ẹ níyàwó àkọ́kọ́ yín ìbálòpọ̀ ló ń fa wàhálà, ẹ tún afẹ́ kejì náà ìbálòpọ̀ náà ni, àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ní ìyálé yín sọ pé ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́ sà? Ṣé ẹ̀mẹ́ta yẹn kéré ni àbó pọ̀ jù fẹ́yìn sà? Ẹ̀ẹ̀mejì ló pè. Ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ yẹn ṣó pọ̀ jù ni àbó kéré fún yín sà? Ó kéré. Ó kéré fún yín ni? Bí ẹ̀mélòó lẹ fẹ́ lọ́sẹ̀ sà? Ẹ fẹ́ lọ́sẹ̀ bí ẹ̀mélòó? Àdúgbò ìjọba kẹrin ṣe bí ẹ̀mẹ́rin. Lọ́sẹ̀. Ok. Iṣẹ́ wo lẹ ń ṣe? Trading ló ń tajà ni. Irú iṣẹ́ wo ọjà wo lẹ ń tà? Building materials. Ṣé ẹ ti kọ́lé sà? Bẹ́ẹ̀ni sà. Ayé yín ò ní bàjẹ́. Ìyàwó kejì náà wà lélẹ́yìn náà, òun náà ní bí ẹ̀mélòó lọ́sẹ̀ sà? Òun ò tiẹ̀ fún mi ní time but kò sáàyè náà ni. Ẹni kan tó bá ló yá kò sáàyè ni. Àyẹ̀tẹ́ bí ìgbà pé yẹn táwọn fọ́ọ̀sì ara ẹni. Ṣé ẹ mọ̀ pé sìn náà nítorí náà tún ṣe yẹn sìn ṣé ẹ pé òun náà ò ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ sà? Bẹ́ẹ̀ni sà. Kò ṣe dáadáa. Ṣé ẹ mọ̀ pé sìn ìtẹ́ ẹ ṣe ń sìn ni pé ṣé ẹ pé tó bá tún fẹ́yàwó kẹta ń sìn ó possible kò jẹ́ pé yẹn ni ó ṣe normal àbí bẹ́ẹ̀ kọ́ sà? Mo ti fẹ́ tó dẹ̀ ṣe normal. Ẹ ti fẹ́yàwó kẹta àbí? Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ṣe normal ntí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ok. Ṣé single mother ni? Ṣé kẹta bẹ́ẹ̀ni. Ok. Ọlọ́mọ mélòó nìyẹn tiẹ̀? Àwọn méjèèjì náà single mother náà mo fẹ́ àwọn náà. Ìyàwó àkọ́fẹ́ yín náà single mother ni àbí? Single mother mo fẹ́ ní ọ̀dẹ̀ tí màrí kankan gbà náà ó dìjà gbangba náà but àwọn parents mi ní pé ọlọ́mọ òfin ta lárùn. Ok. Láti mo ṣe consider. Kò sọ fún yín tẹ́lẹ̀ pé òun ti bímọ? Ó kó léètì kó tó sọ. Ok. Ó ti bí ọmọ mélòó kó tó di pé fẹ́? Ẹyọkan. Ẹyọkan. Ẹlẹ́ẹ̀kejì yẹn náà single mother nìyẹn náà ó ti bímọ mélòó tẹ́lẹ̀ kó tó di pé fẹ́? Ẹyọkan. Ìtẹ́ wá fẹ́ sìn náà ńkọ́ sà? Mẹ́ta. Ọjà tẹ́ ń ta kan bá yín ta ọjà yẹn o ẹ lè ṣe méjì papọ̀ bàbá mi o. Tọ́lá mi ń tajà. Ẹlẹ́ẹ̀kẹta yẹn sà òun náà bímọ ẹyọkan àbí? Mẹ́ta lòun ti bí. Ló ti fẹ́ ti bí ń tiẹ̀ ṣé ó ti bímọ fún yín? Rárá sà. Alàgbàṣẹ́ fẹ́ gbọ́ tí mo fẹ́ sọ yìí kí ni ẹ kílẹ̀ pé èjì yín? 37. Ẹ ṣe. Àbúrò mi lọ́n ṣó ti yẹ yín sà? Àbúrò mi lọ́n lè jẹ́ sí mi yín bá yín sòtọ́rọ̀ ń sìn. Wọ́n tún wà kí ni wọ́n tún wà TikTok máa ní problem bẹ́yẹn wọ́n ti snap please wọ́n á ní problem bẹ́yẹn ẹ má ṣe bẹ́yẹn mọ́. Wọ́n á ní issue bẹ́yẹn. Mo wà pẹ̀lú yín sà o ẹ má ṣe bẹ́yẹn mo wà pẹ̀lú program tẹ̀ tó máa snap. Sà ìní tinú àti bá yín sòtọ́rọ̀ ẹ má bínú o ṣé ẹ fẹ́ kóbìnrin ó pa yín sà? Rárá sà. Ẹ fẹ́ kóbìnrin ó pa yín wọn dẹ̀ ní pa yín? Àmì sà. Ṣé ẹ fẹ́ rí ìjà obìnrin sà? Rárá sà. Ẹ dẹ̀ ní rí láyé yín sà.
gbogbo tírí tẹ̀ ń fà lẹ́yìn ìyá rẹ̀ yìí tẹ́ ẹ fà lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ fà lẹ́ẹ̀kejì tẹ́ ẹ fà níkẹta yìí gbogbo tẹ́ ẹ ń fà lẹ́sẹ̀ yìí ọ̀tá yín á fẹ́ rí ìjà obìnrin o ọ̀tá yín ò fẹ́ rí ìjà obìnrin o torí mi ìmẹ́ tó gúnyán fún yín ṣe má bínú tó nítorí òṣòro báyìí sá o ẹ wàá lọlé lọ́la ẹ lọ mú ìyáálé yín ẹ lè lugbó yóò mọ ọlọ́ntì ẹ̀ gbogbo tẹ́ ẹ jẹ́ àsìkò ẹ kẹ́ ẹ mọ̀ já sí o tó ẹ pé èèyàn bá lè sùn kẹrin ó sùn ìtara tí wọ́n gbé wọ́n sọ fún yín ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ẹ̀mẹ́ta lọ́sẹ̀ èyí sọ pé ẹ̀mẹ́rin lẹ́yìn fẹ́ lọ́sẹ̀ ń tà wọ́n ṣé kán para wọn ni ẹlòmíì ọkọ rẹ̀ kò lè ṣe ju ẹ̀kan lọ lọ́sẹ̀ ìwọ tó o jẹ́ ìyàwó tí ò bá ẹ̀bí ẹ̀mẹ́rin ẹ̀márùn ló fẹ́ lọ́sẹ̀ so o fẹ́ pàdánù ni ìgbà olówó dẹ̀ tún mú o tún kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn náà tún lọ fẹ́ lòmíì ìyẹn tiẹ̀ wàá lè ṣẹ̀ mẹ́fà lọ́sẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yẹn ọ̀nà lánàá bàjẹ́ ni síbẹ̀síbẹ̀ wọ́n bí ọ̀dà kó o ṣe ń jẹ fún kó mọ́tò fẹ́ràn sí kò dẹ̀ fowó lẹ̀ fún ẹ. kò sígbéyàwó náà láyé tó perfect tó ní rí nǹkan tó ń tọpọ̀ sí tó mọ̀ tọpọ̀ sí bó ti wulẹ̀ kó o nípè tó tí Jésù fi dénú rìn àjò gbéyàwó ẹ̀ mọ̀jẹ̀ kẹ́nikẹ́ni ó tẹ̀ ẹ́. kí ni ìyáálé yín ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ lé jáde? ẹ gbọ́ tèmi excuse me give lórí ètò yẹn ò jẹ́ ní o tí n bá jẹ́ àbúrò tí n bá jẹ́ ẹ̀gbọ́n yín tẹ́ wá kọ̀rọ̀ yẹn wá bá mi tí èso orí afẹ́fẹ́ tí n bá ti sọ̀rọ̀ yẹn tán màá ní lágbájá bó bá ṣe wẹ̀ lọ ṣègbésí ayé ẹ ṣùgbọ́n padà wá bá mi pé ẹ̀gbọ́n mi dẹ̀ sọ fún mi o. single mother àkọ́kọ́ single mother ẹlẹ́ẹ̀kejì single mother ẹlẹ́ẹ̀kẹta wòlíì wo ní gbàdúrà fún yín sà babaláwo wo ní gúnṣẹ́ fún yín sà tẹ́ ẹ̀dẹ̀ forí ọ̀ka ọmú bẹ́yẹn sà ẹ ti ń forí ọ̀ka ọmú bẹ́ẹ̀ ṣe ń tó ìgbésí ayé yín yẹn sà ẹ má bínú ṣé ẹ̀ ń wá èmi ní. ọlọ́mọ kìíní ìyàwó àkọ́kọ́ ọlọ́mọ èyàn náà èkejì náà ìyàwó kejì òun náà bímọ kan ìyàwó kẹta yẹn bímọ mẹ́ta. tọ́lọ́ bá fún yín ní grace tí pìtìpìtì ò tí ì dé ẹ má fàyọ̀ fọ́ náà ẹ lé ìyàlé yín bọ́ta ẹ pè padà sórí ètò pé kí n dẹ̀mọ̀ kí n mọ̀ ṣe bẹ́ẹ̀. ẹjọ́ lọ wá sùúrù kún sùúrù ara yín tí sì ń ṣe gangan ó ti ń ṣe gangan jù ṣó ti yẹ yín sà mo ṣe wípé iṣẹ́ wo lẹ̀ ń ṣe gbogbo ẹnájì yẹn ẹ lò sórí iṣẹ́ yín o ẹlẹ́wàá fẹ́yàwó kẹta ń sìn náà ẹ lóun wá gbà ń tiẹ̀ ó gbà fún yín ọlọ́mọ mẹ́ta gbà fún yín ẹ ti pilẹ̀ ń wábi tí ó ṣẹ̀rù ẹ̀ sí tẹ́lẹ̀ tí ń wẹ̀ tí ó bá tọ́jú ọmọ tẹ́lẹ̀ dóyin ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn kí ni ó sọ yóò lò tẹ́ lọ́rùn náà ní nàá. financial ìtọ́pẹ̀ ní financial slavery nìyẹn nínú marriage ọmọ tẹ́ ẹ̀ ń tọ́ tó jẹ́ pé 50-50 ni wọ́n jórúkọ yín wọ́n ṣe kankan ìtàn tó dẹ̀ wà nulẹ̀ bí fún yín gan wọ́n tí ì ní ànító àti àníṣẹ́kù ẹ̀tọ́ amú ọlọ́mọ mẹ́ta ẹ̀ fi ṣì kẹta. ìmúnisìn ìmúnilẹ́rú nínú ètò ìṣúná nínú ìgbésí ayé èèyàn nìyẹn. ẹ mọ̀ lé ìyáálé yín bọ́ta o so ti yẹ yín sà mo dẹ̀ fẹ́ bẹ̀ yín tẹ́ bá ní àwọn tó jẹ́ àwọn àgbàlagbà ẹ má bínú sa àwọn ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ tó ń ráyè lò dáadáa tó ń ráyè ṣe ẹ tún fi ọ̀rọ̀ yín lọ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe ń tò wọ́n jọ yẹn ó léwu o ẹ má jẹ́ mi ó tàn yín o àwọn single mothers tẹ́ ń kó jọ yẹn tán bá pajúdà sí yín ẹ̀mí yín ò gbé o ẹ sì kéré o ọlọ́run kọ yín mọ̀ ṣe ẹ mọ̀ léyàwó yín bọ́ta alàgbà ẹ lò sà. mo wà pẹ̀lú yín. kí n déètì èní ní ọjọ́ 17 ní oṣù kẹfà ọdún 2026 ẹ lọ kọ sílẹ̀ ẹ mọ̀ lé ìyáálé yín bọ́ síta o ẹ mọ̀ lè bọ́ síta fún àǹfààní ara yín o iṣẹ́ yín ò ní dàrú ayé yín ò ní dàrú o ìyàwó kejì tẹ́ ẹ fẹ́ òun róúnjẹ jẹ ni o ìyàwó kẹta tẹ́ ẹ fẹ́ wọ́n róúnjẹ jẹ ni tán bá róúnjẹ jẹ mọ́jẹ ń tàn yín obìnrin tí ó tàjọkùnrin lọ́wọ́ máa ṣí yín lẹ̀ ní ẹ̀yin nìkan ni ó kù ọlọ́run yóò kẹ̀yìn nìkan ojú yín ò ta mí o ìyá ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sì kẹta yẹn sà sójú ìyáálé yín làbí kò jù lọ. ó jùlọ. èyí tẹ́ ẹ fẹ́ sì kẹta yẹn ó ju ìkejì náà lọ àbí. bẹ́ẹ̀ni.
alàgbà àwọn èèyàn lògbé sí ayé bẹ́ẹ̀ ṣe ń lo ẹ má bínú sà, ẹ má bínú, àkíntinú sọ̀rọ̀ fúnra wa lórí ètò yìí, ẹ má bínú sà. Ìyàwó àkọ́kọ́ yín, ìkẹta jùlọ, ìkejì, ìkẹta náà jùlọ, ẹ wá sọ pé lọ léyà léyẹn bọ́ta ní ọ̀la, ẹ má ṣe bẹ́ẹ̀ náà. Yẹ̀rì kìí ṣe ti iṣu ìbálòpọ̀ yẹn gangan ni main problem gan. Ìgbọ́n bóyá inú padà wá sí lọ́fíìsì, ó le gan ní ìyáálé mi. Ṣé ẹ fẹ́ lé ni, ṣé ẹ fẹ́ ó wù yín kẹ́ ẹ lé, ẹ má wọrí. Mo ti gbọ́ nǹkan tẹ́ sọ, mo ti gbọ́ nǹkan tẹ́ sọ, mo ti gbọ́ ti yín, mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. Alàgbà, Mo ti gbọ́. tìyín ò ní bàjẹ́. Àmì sà. Sùúrù la fi ṣọkọ obìnrin. Ṣé ẹ ti gbọ́ sà? Ẹ nílò orientation gan o. Bẹ́ẹ̀ ṣe ń tó yìí, ó lágbára o. Bẹ́ẹ̀ ṣe ń tó yìí, ó dàbọ̀. Oyèdèjì Ayọ̀bámi.